ولقد علمنا المستكبرين منكم ولقد علمنا المستأخرين أولا من جو ساي أولا من جو كان ẹ̀yìn lẹ́yìn máa fojú àgbàrò abẹ́jọ́ sáájú àtẹ̀jọ́ kan ayà nìkan ولقد علمنا المستكبرين منكم ولقد علمنا المستأخرين ẹjọ́ sáájú ẹjọ́ kan ọ̀rọ̀ ààrẹ ọmọ ẹ̀rọ bí ọmọ sáré wọn kò tẹ̀sán tó wà lórí àìsàn náà ni àwọn tó ti máa kú kẹ̀kọ́ ní ta táìló nísìnyí lọ́wọ́ yóò kí ní ta nísìnyí àwọn ní ìlú lórí àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ní ẹ̀rọ máa ní ìwọ̀n lọ́run káàkó sì gbá wa ó fara àwọn ìwílẹ̀ láti ti ẹ̀rọ wíìlì láwọn ọ̀rọ̀ ti tó ọ̀rọ̀ nínú láì ga kúrò àdáwùkà àti wà lábẹ́kì ọlọ́wọ́ àti ọ̀rọ̀ dákùn tọ́jú ọ̀pá sí tẹ́kọ̀ọ́ wà yóò wá sí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́ba ẹ̀lọ́pẹ̀ wọ́n ti fẹ́ràn ara rẹ̀ sí kéwú àdáwù ti ẹ̀ Bismillahir Rahmanir Rahim Qul huwallahu ahad Allahus samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Àmín. ayé náà a máa wà nú ẹ̀ a máa lò lọ bọ́lá bá ti ní ká ló lò tiẹ̀ ẹni tí ó lò tiẹ̀ rédèrèdè ẹni tí ó lò tiẹ̀ jágbajàgba ẹni tí ó lò tiẹ̀ dáadáa tó lè pẹ́ lójú máa yé kan bí bá ti máa wọ́n máa rántí gbogbo àdúrà àwọn afáwà wọ́n lò tí wọ́n dáadáa àwọn afáwà wọ́n lò mímọ̀ tí wọ́n dáadáa wo ìmọ̀ ti kún ayé nísìnyí bẹ́ẹ̀ ni bá kó òkè báyìí ibi tó ní mímọ̀ tí wọ́n fẹ́ sọ tọ́lọ́mù sí lọ́wọ́ àwọn kọ̀ọ̀sán pàdé àwọn wọ́n jí mọ̀ lépè nínú ilé ìwé ìwé ń gbé sẹ́ ẹnu bí ó sì mọ̀ jù káká ní méjì láì lọ ayé sí ìsàdúwà fún bá ti wá lóòrùn ni Bidhikri Ilahi tatma'innu qulubuna binudrikul 'izza wa khayril mafazati. ibi tó bá gbọ́rọ̀ rẹ̀ gbà ìwọ ní àní ọmọ wọ́n bá jẹ́ ní eré wọ́n gbọ́rọ̀ ní ó sì jẹ́ ní ìkànnì òkú ni ó kù sí ọlọ́run فعلى مفاتيح بباب ولايتي لذكرى كما قال أهالي ولايتي. tó bá nínú rẹ̀ kọ́ láníyàn rẹ̀ tán kí ni mú rẹ̀ wá nínú kí ló kó ọ̀tàkùrà onínú rẹ̀ àwọn ọ̀láníyàn rẹ̀ àwọn ọ̀láníyàn rẹ̀ àwọn ònínú rẹ̀ méjèèjì rẹ̀ kó lórí ara wọn náà àwọn ìkọlẹ̀ tí wọ́n ní lórí ọ̀sìn láníyàn rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ kọjá ọ̀rọ̀ wọn. لعمري فما بالذكر يدعو إلهنا. wọ́n bá wẹ̀yìn wò ẹ̀yìn lọ́mọ ìwò ọlọ́run tó ní ti bọ́ ọmọ àwọn ìwò wọ́n fi mọ́ lórí ti ẹ̀kọ́ ìkọ̀ ọmọ yìí torí pé ọmọ rẹ̀ kó lè máa ṣàdúrà fún ọkọ̀ wá sí wọn. ṣé dáadáa pẹ̀lú àwọn ọmọ rẹ̀ kó lè máa rántí rẹ̀ wọ́n bá rántí rẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ ló mú ọmọ ẹ̀ bàbá yìí ní wá ẹ̀kọ́ ìmọ̀ nínú mẹ́rin wà ẹ̀rọ pẹ̀lú akíní kẹlẹ́ lábẹ́ pẹ̀lú àwọn ọmọ àlùmọ́ bàbá wọn ẹ̀rí náà wọ́n á ń dàgbà ẹ̀rọ ìgbà láti lè fi sáré ẹ̀rọ ìgbà nígbà ọ̀rọ̀ ìgbà bá dẹ̀ Muhammad ẹ̀tọ́jú wọn owó àdáàdì ní ẹ̀sìn fi tọ́jú wọn owó àdáàdì bẹ́ẹ̀ bá fowó àdáàdì tọ́jú ọmọ ìwàkúwà ní òrùn láyé. خير ما ورث الرجال بنيه أدب صالح وحسن ثناء. bó o kọ́ mọ́tò bẹ́ẹ̀ báwọn ọmọ rẹ̀ yóò padà gbóná ni. وخير من الدنام wọ́n kọ́ lé jàǹjà tí máa wọ̀ والإخراج في يوم الشدة. تلك تفنى والدين والعدد الصالح لا يفنيان أكلفا. ẹ̀kọ́ ọmọ ilé ẹ̀kọ́ tó péye ẹ̀rí àwọn ìgbàgbé àwọn afárá nípa àti ìgbàgbé àwọn tó ní wa. torí ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa àfáàní torí àwọn ìyàwó wa rán wa lọ àwọn òbí mu iṣẹ́ àwọn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni. lọ́ọ́ dàbí àdá
sá ọmọ yìí wúlò kú lọ́dọ̀ alájà gbà yìí ọmọ yìí léwu nígbà wọn ọjà ti ń ta ọmọ yìí léwu tán ọmọ yìí ló dì lọ́dọ̀ alájà ló kù ìdí wọn parẹ́ lọ́dọ̀ ẹnu bí náà wọ́n ti ọmọ yìí léwu lọ́dọ̀ ara mi kẹ́kẹ́ kan ọmọ mi wọlé wá lọ́dọ̀ yìí léwu. Khayruhuma waratha rijalu banihi. Bẹ́ẹ̀ni ẹjọ́ wà náà kò sí ní ọ̀rẹ́ kò sí ojú títì bẹ́ẹ̀. Ọmọ ìyá túwó. Ọmọ ìyá túwó. Òun náà dáhùn. Báyọ̀ ọmọ yóò ní sùn. Gàrúkà gbogbo ẹ̀rọ ní pé ọmọ yóò ní irú. Bọ́dọ̀ lájú àlẹ́ yìí ọmọ àlájọ ní irú. Wọ́n sì bọ̀dọ̀ ní ìsìn níbí. Àwọn ní gbogbo ara yìí bọ̀dọ̀ lájú ti lọ mọ́kà tó ṣe kàn bàbá ní. Ọmọ bọ̀dọ̀ fún wa nù. Ọmọ àlájọ mẹ́sẹ̀ ó ṣe rè. Khayruhuma waratha rijalu banihi. Ẹ̀rù kò ló ní ní bẹ́ẹ̀. Ajaba. Lọ́ọ̀bà lájú òun wá bẹ́ẹ̀. Kò sí èkú bẹ́ẹ̀. Lọ́ọ̀bà lájú ìlẹ́kọ. Ìtúwé ìtọ́ni sẹ́fẹ̀ ẹ̀rù. Lọ́ọ̀bà lájú olóróró. Àwọn àmì. Wà á tó gbẹ́sẹ̀ wá tá à ń sin. Adabu salihun. Ìgbà tó gbẹ́sẹ̀ ní lọ́ọ̀bà lájú olè. Onífẹ́ mọ́ rí. Lọ́ọ̀bà lájú gbájú ẹ̀. Lọ́ọ̀bà lájú fọ́wọ́ lọ́ọ̀bà àfọ́ àfọ́wọ́ ń ta yìí. Onífẹ́ mọ́ rí bẹ́ẹ̀. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ àlájú àríwé olóróró yìí náà. Kọ́pínù tó mówó wọlé tó jábọ̀. Òòrùn sí ń jọ́kùn tó jọ́kùn ọmọdé ń gbèyà àmọ́ ayé ń wá ní lajú sí gbogbo táwọn yóò jọ́kùn wá fẹ́ máa ní táàkọ̀ jẹun. Ọlọ́run fẹ́ tó ń fẹ́ tó lọ́dọ̀ ayé jẹ lẹ́ran òkú ní ọgbà òkú lọ́dọ̀ àbúrò wá fẹ́ máa sí. Òun ní ìlú yìí nìkú. Ọ̀rọ̀ alájí sá ọ̀sán. Ìjọba tó bẹ̀rẹ̀ sí lọ́ àbá àdàbà wọn. Iṣẹ́ tí sì ń sìn nígbà. Nígbà wọn kò lọ́dọ̀ alájí ò ń di. Kẹ̀lá lùbáríkà ní tó bá Èyí tó bá ní àgbàlagbà yìí kọ́nà òun ní orí gẹ̀gẹ̀. ẹlẹ́ran. Ní ìsìn bàbá tó lò wọ́n wájú ẹ̀kú sí àwọn àwọn ọ̀gbọ̀n ayé fọ́ọ̀nù. Mo ń gbó kọ àmọ́ mo ọ̀pọ̀lọpọ̀ ìwọ̀n gbó kọ ọ̀bá yìí. Láyé ẹlẹ́gẹ́ láyé ẹlẹ́gẹ́ ọdún. Bí ọba dàgbà láti ẹlẹ́gẹ́ ní ìsìn bàbá nínú ọ̀rẹ́ ìgbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n ọ̀gbọ́n. Ó kọ̀ wọn wáyà. Wọ́n sì ló kọ. Ẹ bá wà tó ní ẹ̀yẹ́pẹ̀ nìkan ní ọmọ wá kọ ọ̀yànjú wọ́n náà wá máa kéwọ́ ọ̀yànjú tí èsè kéwù ṣe sáré ọwọ́ àmàwé ọ̀hún ọ̀yànjú tí èsè ròyàwó ọkọ̀ ọ̀yànjú bẹ́ẹ̀ ó ní kún un jà ó máa tọ́ àjò nílé kò báyìí. àwọn ọ̀pọ̀lọpọ̀ tó kàwé ọwọ́ àwọn tó máa tà máa sọ̀rọ̀ kan. Wọ́n ń dá. àwọn ní ká kàwé sọ̀rọ̀ kan. aláàfin ní wọ́n sọ̀rọ̀ kan. àwọn akókòrò aláàbò àwọn ọmọ ẹ̀kọ́. èyí náà kọ́ ti ká ní kọ́ àwọn àgbàlagbà náà. ìdájọ́ àgbà wọn lá àwọn ọjọ́ kan ní wọ́n wá lọ àdúfà ní wọ́n wá lánàá. àwọn wọn ní lọ́la àwọn ọmọ àmì ìsàmì ẹ̀wù táni èmi sí àdúfà. àmọ́ torí tí àdúfà kọ́ ni èmi náà kọ́ sí láyé mọ́. Wọ́n tẹ̀yà máa tọ́ àjò nílé kò báyìí. وإذا ما دعت نفسك ألفين تكبيرا في زمرتك وجاهي. àwọn kan bẹ̀rù yàrá kan nínú ọ̀nà èyí tó lè lò wọ́n wà ní tó lè wọ́n ìtọ́ wọ́n tẹ̀ka wọ́n gbà wọ́n mọ̀ wá ọkọ̀ tí ní $150 million gbà wọ́n ṣiṣẹ́. èyí àwọn adìyẹ wọ́n máa ń wọ́n máa ń ọkọ̀ tí $150 million wọ́n máa lọ sí ẹ̀rọ kan $25 million for títà. Tún wá ní mú. Wọ́n tún wá nínú. Wọ́n ti ẹ̀kọ́ ṣàpéyì wọ́n máa ti gbà $25 million lọ́dún tó kọ̀ ń gbà. Ìjẹ̀bù kan ti ń kú lọ sí wọ́n tó $50,000 náà ló kú. $50,000 náà ló kú. Káwọn ọmọ tó báyìí wọ́n lọ nígbà ní ọdún ló ṣùgbọ́n ìlú. Wọ́n máa mi lọ kẹ́kọ̀ọ́. إن تعجبك يا بني الصغير كنت يوما
ọ̀dọ̀ àfa àwọn olóòmù lọ ọ̀dọ̀ àfa àwọn olóòmù lọ. فخالد إذا خالت كل موفق وخالد إذا خالت كل موفق وخالد إذا خالت كل موفق من العلماء أهل التقى وتعبد. mọ̀tò àfa àwòrán màmá rẹ lọ àárí àfa mi owó nìkan wà dá. ṣé kò máa dúró ẹyọ. ṣé kí n sábà ti da owó ẹyọ. bá ti dúró ẹyọ mọ́ mọ́mọ́ rẹ. bá ti dúró ẹyọ mọ́ mọ́mọ́ rẹ lọ. ọmọ rẹ mú owó ẹyọ. ọmọ rẹ gbé gbòòrò. ọ̀dọ̀ àfa àwòrán màmá rẹ lọ. ẹ wọ́n tó wọ̀ lọ́wọ́ rẹ jẹ́ àbáyé sí wọn gbà yẹn lọ́wọ́. bẹ́ẹ̀ni. wọ́n ti gbọ́ ọdún tó tọ̀. admission. wọ́n ti gbọ́ àdúgbò tó tọ̀. ọ̀rọ̀ àgbáríkà. wọ́n sì láyé lọ́wọ́ láyé àdúgbò àwọn ọmọ láyé. wọ́n ní àdúgbò tó tọ̀ àwọn ọ̀sán náà. àgbáríkà ni wọ́n tọrọ ọmọ ìyá mi. wọ́n á fẹ́ àgbáríkà káàkiri àgbáríkà fi máa máa rí. ọmọ òun ìlú àgbáríkà. ẹ sì sún ọmọ rẹ pẹ̀lú àwọn ìyàwó ike ìlú ọjọ́ ọmọ ìlú àgbà. ọmọ mi ti ṣe orí ibú lára ìyá rẹ̀ ó ti gbé orí ibú ẹ. àwọn lè rí wọn. lára ìyá rẹ̀ ó ti gbé orí ibú ẹ. bàbúrágà di orí ibú ara ìyá rẹ̀ ó ti ká èso òkè wáyé. ọmọ mi ti ṣe ire lára ìyá tiẹ̀ wáyé. àwọn tún ayé sí wọn. àwọn ẹni tó ń dúró wáyé. ara wọn yọ ọ́ sí ní wáyé. tó ń kẹ́lẹ́ pẹ̀lú káwọn ọmọ ilé kọ́ dáadáa. ẹ kọ́ ọmọ ilé kọ́ dáadáa. kó wọ́n lè yá dáadáa o. wọ́n lè yá dáadáa. kó wọ́n lè máa ṣe dáadáa o. wọ́n lè máa ṣe dáadáa. kó wọ́n lè máa rìn rìn o. wọ́n lè máa rìn rere. kó wọ́n lè máa wúwa rìn o. wọ́n lè máa wùwá rere. kó wọ́n mọ ọlọ́run sùn. wọ́n mọ Ọlọ́run bá sìn. kó wọ́n mọ ọlọ́run pè o. wọ́n mọ Ọlọ́run bá pè. kó wọ́n mọ ọlọ́run pè o. wọ́n lè bá mọ Ọlọ́run bá bẹ̀. kó wọ́n mọ ọlọ́run kí o. wọ́n mọ Ọlọ́run bá kì. kó wọ́n mọ ọlọ́run sà. wọ́n mọ Ọlọ́run bá sà. ẹ dákun o lè kó lọ bàbá mi ìlọ mọ́tà kí ẹni tó dáadáa ọ̀fẹ́ lọ ọba lọ sàrí bàbá rẹ̀ nígbà tó fẹ́ lọ mọ́tà bàbá mi ìlọ lu wájú ìsá àkàndé wọ́n fi dé dáadáa o bàbá rẹ̀ wọ́n yóò mọ̀ ọdún ọwọ́ sàdúrà fún bàbá rẹ̀ dé. ìgbà ikú wọn ni wọ́n ti ká ọlọ́pàá ní bàbá mi kẹ́rin ọlọ́pàá mi jẹ̀bi ọlọ́pàá mi láfi ọlọ́pàá sàwọlá ọlọ́pàá mi máa ó sì gbà mí wò sáà àgbà ìlọ mọ́tà ọlọ́run olùkọ́ tó fi yàtọ̀ ó ti ṣàdúrà fún wa àwọn bàbá àdúgbò ìgbé ìyàwó olùkọ́ èyí tí bàbá rẹ bá ṣe ní ó jẹ. èyí tí bàbá rẹ bá ṣe ọ̀rọ̀ èyí tí bàbá rẹ ṣe ní ìjọ èyí tí bàbá rẹ ṣe ní bàbá rẹ ṣe ní gbogbo àwọn bàbá ẹgbẹ́ àti ìyára káàmù ọlọ́gbọ̀n wà bàtà lọ ẹgbẹ́ àmì ìrìn torí àwọn ọmọ wa ẹgbẹ́ àmì wa torí àwọn ọmọ wa